Bí irọ́ bá lọ ní 20 ọdún, ọjọ́ kan ṣoṣo báyìí, òun lòtítọ́ máa bá. Ṣé ẹ wá rí ilé ayé tá wà yìí, ẹ má yẹ ká tanra wa, àìṣélẹ̀ òun làbọ̀ wá bá. Mo máa ń sọ fún wa ní gbogbo ìgbà, kò sí bí èèyàn ṣe máa ṣe fi orúkọ Ọlọ́run lu jìbìtì. Wàláì, Ọlọ́run máa ṣe kí ni? Ọlọ́run máa tú ẹni yẹn láṣìírí. Mo máa ń sọ ní gbogbo ìgbà pé orúkọ Ọlọ́run ò ṣe é lu jìbìtì o. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni òjíṣẹ́ Ọlọ́run kò ṣeé parọ́ mọ́. Mo kí yín káàbọ̀ sí ìkànnì Odùduwà Voice TV. Bayo Black lórúkọ tèmi. Mo kí gbogbo ojú tó ń wò mí. Mo kí yín, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́. Bẹ́ẹ̀ náà ni etí tẹ́ fi ń gbọ́ mi. Etí náà ò ní di láṣẹ Elédùmarè. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí yín rèé, tẹ́yin bá ṣẹ̀ṣẹ̀ ń wo ìkànnì yìí, ẹ má gbàgbé láti bá mi buwọ́lu subscribe button. Kẹ́dẹ̀ tán notification button yín, ẹ tẹ like, bẹ́ẹ̀ ṣe ẹ tẹ like, kẹ́tẹ̀ share, torí pé kí ni? Tẹni tó dé la rí, a ò ṣe kí ni, a ò mọ tẹni tó ń bọ̀. Fídíò tí mo mú wá fún yín lénìí, fídíò tó yẹ kí gbogbo àgbáyé kí wọ́n rí ni, kí wọ́n lè mọ irú èèyàn tí Àgbàlá Gabriel, Prophet Adémọ́lá Amusan aka Àgbàlá Gabriel, kí wọ́n lè mọ irú èèyàn tí wọ́n jẹ́. Torí pé kí ni, gbogbo wa a lè gbẹnu dákẹ́ kí ìròyìn òfegè kó dẹ̀ máa lọ ní orí social media. Ẹ̀yin tèmi, ẹ má jẹ́ ká tanra wa lórí ọ̀rọ̀ ìyá àbèjì ọmọ aráyé le tó circulate ní orí social media. Wàláì tàláì, òtítọ́ ti bá o. Ẹ jọ̀ọ́, kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá àbèjì ọmọ aráyé le? Ní agbára Ọlọ́run ọba Elédùmarè, a ò máa ní gbọ́ ikú ìyá àbèjì ọmọ aráyé le báyìí. Ipa wo ni Àgbàlá Gabriel kó lórí ìyá àbèjì ọmọ aráyé le? Ẹ̀yin tèmi, èmi ni tí ń tòótọ́, Bayo Black lórúkọ tèmi. Tí n bá fẹnu sọ, ó máa dàbẹ́ ní pé àbí Àgbàlá Gabriel ti fún Bayo Black lówó ni. Kí ló ń ṣe Bayo Black? Bayo Black ò mọ̀jú kó máa defend Àgbàlá Gabriel lọ. Kinní kan, àwo kan. Bọ̀ ẹ má jẹ́ ká tanra wa. Mi ò ní fẹnu sọ̀rọ̀ o. Ẹnu ìyá àbèjì ọmọ aráyé le. Ẹnu wọn náà lẹ ti máa gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí wọn. Kí ni ohun tó ṣẹlẹ̀? Kí ni ohun tó bá Àgbàlá Gabriel sọ? Ẹ wo bí, ẹ yẹ ká jọ wo fídíò yẹn. Ẹ má kàn wo fídíò yẹn láàrin méjì o. Ẹ wo láti bẹ̀rẹ̀, kẹ́ wò dópin. Àgbàlá Gabriel ó ní agbára. Ẹ bá mi wo fídíò yẹn. Ọ̀rọ̀ ẹnìyàn ò kàn lè silent. Kò lè kíná ògo ni. Ògo ni, ògo òṣùpá ni. Kò sí bó ṣe tó òṣùpá máa tàn. Màmá, agbára Ọlọ́run yóò dì yín mú. Májẹ̀mú rẹ̀ yóò gbé yín ró. Ipa Olúwa yóò dì yín mú. Àwọn ọmọ yín ò ní kú. Ọmọ ò ní kú. Màmá, ẹ̀mí yín máa gùn. Àlàáfíà lẹ́wà náà. Ní wàá ń sọ náà dára lóòsì. Àlàáfíà ni màmá wà. Ẹ bá ń gbójú wọn dáadáa. Ó ń rè é, ẹ wojú, ẹ ti rí. Ẹ ti rí. Àlàáfíà ni. Màmá, ẹ fọkàn yín balẹ̀. Ẹ fi ọkàn yín balẹ̀. Àlàáfíà Jésù wà pẹ̀lú yín. Ẹ̀mí yín á gùn. Kẹ́ẹ̀tẹ̀ tó lọ bá Jésù, ẹ̀mí yín máa gùn. Ẹ̀mí yín máa gùn. Ọlọ́run tó fẹ́ káwọn èèyàn kan rí yín ni. Ọlọ́run fẹ́ káwọn èèyàn rí yín ni. Ẹ má bínú pé ẹ̀rí mi náà. Ọ̀nà yẹn ti pọ̀ jù. Ẹ má bínú. 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 Bá ń kó tẹ̀yìn lágbo yìí. Màmá, ẹ̀mí yín ó gùn. Ẹ kàn tẹ́wọ́ yín ni. Bí mo ṣe ń fún yín lẹ́lòmínú ó fún yín. Lé ní ìsọ́lá. Ẹ tẹ́wọ́ yín. Ẹ tẹ́wọ́ yín, ẹ̀mí mi fún yín ní lórúkọ Jésù, ẹ̀mí yín máa gùn. Ẹni bá ní kẹ́ kú, mo ti sanwó ẹ̀mí wọn báyìí. Ẹni bá ní kẹ́ kú, wọ́n gba kú yín kú. Ẹni bá ro ikú sí màmá, wọ́n gba ikú yín kú. Màmá, ẹ ní kú lójijì. Ẹ ní kú lójijì. Ẹ̀mí yín máa gùn. Ẹ ní àlàáfíà. Ẹ jẹun ọmọ. Ẹ jẹun ọmọ. Àǹtí Rónkẹ́ ò tí ì jẹ èèyàn. Yóò jẹ èèyàn, inú yín máa dùn. Ẹ rí ire wọn. Ẹ bá wọn sí chọ́ọ̀tì. Ẹ bá màmá, ẹ sì wọ́n dé ìlú òyìnbó. Ó máa dá fún àǹtí lójú yín. Màmá, ẹ ní fi kú san. Àwa náà ní fi kú san. Àwọn èèyàn tán ń wò yín lé lórúkọ Jésù, ìfẹ́ wọn sí yín kò ní bàjẹ́. Ẹ rí ànúgbà. Ojú ò ní tì yín. Ojú ò ní tì yín. Ẹ̀yin wo lẹ fẹ́ máa rí màmá dáadáa? Ẹ fẹ́ máa rí wọn kán máa kí inú wọn máa dùn. Kí sàkẹ́ rí wọn kẹ́ máa rẹ́rìn. Tọ́jú fẹ́ máa rí wọn. Màmá, mo fẹ́ báyìí ni o. Màmá ó pe àkáǹtì wọn fúnra wọn. Wọ́n pè é. Ṣé bí ìròyìn ikú la gbọ́ nígboro? Kò dẹ̀ rí bẹ́ẹ̀. Ká ní wọ́n kú ni ọ̀pọ̀lọpọ̀ ti máa dáwọ́ pé ó yá pósí, ó yẹ gbà. Ọlọ́run tí wà níjà dáwọ́ pósí fún wọn. Ó yá. Èmi ti ẹni ro kúrò wọn, mo ti sanwó ẹ̀mí ẹ̀.
kí áńgẹ́lì ikú kó lọ bá ẹni yẹn kí wọ́n àti ìwà mọ́rú rọ́tán pa mọ́yàn ẹ̀ tẹ̀ parí pé èèyàn síkì èèyàn kú ẹ máa wádìí ohun gbogbo dájúdájú ẹ máa wádìí ohun gbogbo dájúdájú màmá ẹni ro kúrò yín yóò forí ara ẹ gbé màmá ẹ pé àkáǹtì yín wọ́n fẹ́ àwọn èèyàn tó fẹ́ rí yín ni ẹ pé àkáǹtì yín ó yá 00 34 85 71 48 lẹ́ẹ̀kan sí mo ń bọ̀ lẹ́ẹ̀kan sí 00 34 85 71 48 lẹ́ẹ̀kan sí 00 34 85 71 49 48 àti roke ẹjọ́ ń sọ lọ for the last time. Okay. 00 34 85 71 48 Access Bank Adenike Gboye Adenike Gboye so kàkàkà dáwọ́ pósí ó yá dáwọ́ míìkì ọ̀sọ̀ mákèrè kàkàkà dáwọ́ pósí ká máa dáwọ́ màálù pàfẹ́ sòkú ẹ dáwọ́ míìkì àti bọ́ǹfìtà kí tí ọmọ mu táyé wọn máa dá tí wọn máa ríran wọ wọn máa wọ Canada èèyàn fi míìkì wọ ọ̀kan o èèyàn fi bọ́ǹfìtà wọ ọ̀kan o ó yá àlàáfíà màmá ìdílé náà àlàáfíà náà wà ṣẹtìrí gan àlàáfíà náà wà àlàáfíà náà wà o mama is okay mama is healthy mama ti dàgbà lóòótọ́ ẹ bá ń pàtẹ́wọ́ hallelujah mama ti dàgbà lóòótọ́ wọn à ní kú báyìí in the name of Jesus amen ṣe bó náà lẹ pé so náà ni ẹ bá ń tún pé 00 34 85 71 48 ìyá àbẹjọ máa ráyè le Ọlọ́run ti dá sí yín ogun tí èṣù bá gbé yóò borí wọn àmín Jésù ìbéèrè pé wọ́n lé yín ní ọ̀nà kan wọ́n sá ní ọ̀nà méjì gbogbo ẹni bá rò ibi ròyìn ibi máa dáhùn nílé wọn ibi máa dáhùn nílé wọn ẹ ní kú báyìí ẹ̀mí yín á gùn kàkà owó pósí ẹ ṣe fún ọ lówó míìkì ibẹ̀ tí rí wọn ti pẹ́ lóòótọ́ ohun tó ṣe ni pé Ọlọ́run fẹ́ ká tó rí wọn Ọlọ́run máa ń torí nǹkan ṣe nǹkan Ọlọ́run máa ń torí nǹkan ṣe so instead of owó pósí instead of owó màálù instead of owó tẹ́ǹtì táàfin sí wọn ẹ wá fún ọ lówó míìkì báyìí ẹ fún ọ lówó bọ́ǹfìtà ẹ fún ọ lówó aṣọ kíyàwó wọṣọ nígbà kan wà láyé nígbà kan wà láàyè mo gbàdúrà ẹ̀yin náà ní kú o àmín Jésù ẹ ń bá ro kúrò wọn náà yóò gbà kú rẹ kú àmín Jésù ẹ ń bá ro àìsàn rò wọn máa gbà kú ẹ kú lórúkọ Jésù ọmọ yín ò ní kú ọkọ ò ní kú ẹ̀yin náà ò ní kú àjọgùn lẹ́mìí nínú àlàáfíà àti ọrọ̀ nọ́mbà ẹyọkan tí wọ́n lè fi kí màmá ńkọ́ nọ́mbà ẹyọkan tẹ́ lè fi kí màmá 070 nọ́mbà tẹ́ fi kí màmá tẹ́ fi gbó wọn 070 37 37 87 30 30 70 3070 ó yá o again 070 070 37 37 87 30 30 70 70 àwọn rẹ o ẹ bá ń gbójú wọn ẹ bá ń taná sójú wọn. ẹ ṣeun o. ìyá ẹ kálẹ̀ lé àkànrí yín. hallelujah hallelujah hallelujah. ẹlẹ́mi rẹ̀ mi ò kú o. olùpẹ̀ omi ò kú o. ààyè ni mo wà. ẹ pẹ̀lẹ́ màmá ẹ rẹ màmá ẹ pẹ̀lẹ́ ó yá màmá ẹ bá ìkọ́ ẹ gbàdúrà fáwa náà ẹ gbàdúrà fún ó yá kúnlẹ̀ ní orúkọ Jésù àmín orúkọ Jésù ayérayé alágbára ńlá ọba tí ń jẹ́ èmi ni yóò jẹ́ mi ní lórí àmín lórúkọ Jésù. nínú ìdílé kálukú lórúkọ Jésù ẹkún àtọ̀sí kò ní jẹ́ tẹ̀lé ìdílé kò jíjì kò ní wọnú ayé wa àánú agbára lọ́wọ́ fi gbé wa owó òkú ẹwọ̀ Ọlọ́run yóò di mímọ̀ nú ayé wa Ọlọ́run ṣe wá lórúkọ Jésù gbogbo ọ̀nà tí wọ́n gbà lọ́nà ibi láti máa wọ ibi nínú ayé ẹnikẹ́ni lórúkọ Jésù lónìí Ọlọ́run kò bí wọn wọ́ ìlàkúfà agbára wọn jẹ́ ìlàkúfà sẹ̀rọ̀nù yìí ìlàkúfà àánú agbára lágbára gbogbo ẹwà kò di mímọ̀ lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí náà Jésù Olúwa wa lórúkọ Jésù bàbá Ọlọ́run Elédùmarè yóò bá ń fi àánú gbé yín ẹ̀mí púpọ̀ àtàlàáfíà Ọlọ́run bá mi fi gbé yín ìṣẹ̀lẹ̀ tó yẹ tó yògo yín lórúkọ Jésù Ọlọ́run yóò wá yín àánú agbára Ọlọ́run yóò di mímọ̀ nínú ayé yín ọba tí ń jẹ́ èmi ni ọba tí ń jẹ́
èmi ni ẹ̀rí ńlá tí ń jẹ́ èmi yóò jẹ́ èmi nínú ayé yìí lórúkọ Jésù yóò jẹ́ èmi nínú ayé àánú agbára ńlá yóò yí nǹkan nídìí ọkọ nídìí ọmọ nídìí gbogbo ẹbí àtàrà lórúkọ Jésù ògo ẹ̀wọ̀ Jésù fàánù yí nǹkan bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí mọ́ tí Ọlọ́run aláyè kò ní rí bí níbi òní ṣẹlẹ̀ ànídẹ́ ní àwòrán ìgbàdúgbò ní wọnú ayé ó yá lórúkọ Jésù ní ìgbà tí ó bá fi di December nísìn lórúkọ Jésù ìròyìn ayọ̀ ìròyìn ayọ̀ ìròyìn ayọ̀ ìròyìn ògo ẹni ìbùkún ìgbéga tí ṣeré ìgbéga tí ta bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa àmín àmín àmín. ẹ ti kàrà ń jẹgbọ́ kàkà owó opó sí ó yẹ fún olómìnkì kó máa rún polá ẹ fún kàkà owó opó sí kàkà owó màálù òsùkú míìkì bọ́ǹfìtà ó yáyáyá àtúnọ̀gá ẹgbà 5 God bless you ẹ̀ǹdẹ̀ ìrìnlẹ̀ yìí àníwá yín ti báyìí ẹ ṣé gan ni sà. ẹ ṣé mo dúpẹ́ o.